Then when you look at what when you look at 1 King 1:3-10-16, only Solomon only kí ló fẹ́. Ó ní mi ò fẹ́ nǹkan kan. Ó ní mo fẹ́ ìmọ̀ ọgbọ́n àti òye torí mi ò ṣerú òpò yìí rí. Nǹkan tó yẹ kó bẹ àwọn èèyàn nìyẹn. Kí ló lóun wájú? Kí ló rí? Nǹkan tó wà wájú ẹ̀ lẹ́ran àtàmàlà o. Ìyẹn Ládọjà kábíyèsí Olúbàdàn. Ó lọ sí mi. Ó lè sùn lé méjì ni. Ṣé kò ní sí wèrè nígbàdàn pàtó wáyé ń sìn? Ṣé kò ní sá síwín? Ṣé wọ́n ní gbàyàwó èèyàn? Ṣé wọ́n ní àwọn bá òní balẹ̀ jẹ́? Ṣé wọ́n ní talẹ̀ onílẹ̀? Kí ló wá ń sọ? Ó tiẹ̀ ló fẹ́ unite ni. Kò lè unite, Ọlọ́run ló lè ṣe yẹn. Bẹ́ẹ̀ ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adewolu Ladoja dọ̀bálẹ̀ gbangba. Nílẹ̀ Yorùbá a kì í dúró kọ́ba bẹ́ẹ̀ la ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí ọba láyé. Ìdọ̀bálẹ̀ gbangba ni o. Ṣùgbọ́n wọ́n gbé adé ìṣẹ̀ǹbáyé lé kábíyèsí lórí. Olúbàdàn Adéwọ̀lú ṣe kínní ọ̀hún lójú gbogbo ayé. Ọba Ìbàdàn tuntun ló kọ́kọ́ dọ̀bálẹ̀ fún gbogbo mùtúmọ̀wá èyí tó ṣàfihàn kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tó wá sin ilẹ̀ ẹbẹ Olúyọ̀lé ni o. Àti pé ọba ò lè tóbi títí kó tóbi jùlọ ẹ̀ lọ. Aṣojú Elédùmarè ni bẹ́ẹ̀ igbákejì òrìṣà ní pẹ̀lú. Kí ọba aláyé dọ̀bálẹ̀ fún ìlú èèwọ̀ kọ́ onílẹ̀ Oòduà. Ojúṣe ni bẹ́ẹ̀ àṣà wa ní pẹ̀lú. Ṣá wọ́n ní bí awó bá kì fún ni èèyàn náà gbọ́dọ̀ kì fún múlẹ̀. Kábíyèsí ló kọ́kọ́ dọ̀bálẹ̀ fáwọn èèyàn nílẹ̀ Ìbàdàn. Níṣe làwọn aráàlú náà dá padà fọba. Wọ́n kí kábíyèsí lórí ìdọ̀bálẹ̀ tí wọ́n tún wúre fún pàápàá. Wọ́n ní kádé ó pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí Olúbàdàn pẹ́ dáadáa lórí ìtẹ́. Agbára Olúbàdàn, ọlá ní ńlá Olúbàdàn láti ọwọ́ Olódù tó márì ni o. Kábíyèsí Olúbàdàn tuntun, àjẹgbó, àjẹtọ́. Ṣùgbọ́n wòlíì MKO Tibetan ti ránṣẹ́ ńlá sí ọba Adéwọ̀lú. Kí ló sọ? Kẹ̀tíkẹ̀tí ọlọ́lá ń lọ bẹ̀, olóṣèlú ń lọ, tálíkà ń lọ, wọ́n lọ sí Olúbàdàn tuntun, Adéwọ̀lú Ládọjà. Ìjẹ́ tiẹ̀ ní ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ fún Ládọjà bó ti ṣe wo ipò yìí lọ́kàn. Òun kan sọ ó ti ní òun ó ló wà overwhelmed látàrí pé iṣẹ́ tó wà wájú òun yìí kí lẹ fẹ́ sọ fún. Iṣẹ́ ìwé ló wà wájú ẹ̀. Iṣẹ́ ìlú náà ni. Ó fẹ́ túyàn dání. Ó fẹ́ fúnyàn lóyún lẹ́ẹ̀kejì. Nígbà tó ṣe rọgbọ náà ni. Ìgbèkè lọ́kàn pẹ̀lú Ìbàdàn. Ó ní Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Psalm 127:1-3. Ó ní bí kò ṣe Olúwa ṣọ́ ilé náà, aṣọ lè ṣe lásán. Ó ní is a boaster. Then ó dẹ̀ tó ṣàlàyé fún wa nínú Isaiah 40:1-10. Ó ní kí a rántí pé koríko ní ènìyàn. Ó ní koríko ń rọ ìtànná ń tàn. Ẹ̀mí Olúwa ló fẹ́ lò. Ó ní ṣùgbọ́n ká rántí pé ní koríko ní ènìyàn. Then when you look at what ìmọ̀ tó yẹ kó tọrọ kọ́ ló tọrọ yẹn. When you look at 1 King 1:3-10-16, ó ní Solomon ó ní kí ló fẹ́. Ó ní mi ò fẹ́ nǹkan kan. Ó ní mo fẹ́ ìmọ̀ ọgbọ́n àti òye torí mi ò ṣerú òpò yìí rí. Nǹkan tó yẹ kó bẹ àwọn èèyàn nìyẹn. Kí ló lóun wájú? Kí ló rí? Nǹkan tó wà wájú ẹ̀ lẹ́ran àtàmàlà o. Ìyẹn Ládọjà kábíyèsí Olúbàdàn. Ó lọ sí mi. Ó lè sùn lé méjì ni. Ṣé kò ní sí wèrè nígbàdàn pàtó wáyé ń sìn? Ṣé kò ní sá síwín? Ṣé wọ́n ní gbàyàwó èèyàn? Ṣé wọ́n ní àwọn bá òní balẹ̀ jẹ́? Ṣé wọ́n ní talẹ̀ onílẹ̀? Kí ló wá ń sọ? Ó tiẹ̀ ló fẹ́ unite ni. Kò lè unite, Ọlọ́run ló lè ṣe yẹn. Nígbà tí à ń wá ríǹgì ọrùn ẹ tí ìyàwó ẹ rà fún ẹ kó tó fẹ́ tó fi fà ẹ kiri, àárín ẹ ti já. Àwa ni àfẹ́ tó wá ṣe kó ká ẹ lọ́rùn. Wọ́n gbé ìlú fún Dẹ̀jọ l'Ákúrẹ́. Ó ní àwọ̀ ò ká ojú ìlú. Ó dá padà fáyín tó wá láti Tájù tó wá láti Ìbàdàn ní Fẹ́lẹ́lẹ̀. Ó ní tí mo bá ti ní change igi ó ní àwọ̀ yìí ò ká ìlú. Ẹ jọ̀ọ́ kó lọ sinmi kó jẹ́ k'Ọlọ́run tí kò tọ́ ìṣiṣẹ́ kó rule with conscience, that's all. Kó má ta conscience, that is all. Torí Olúwa ló máa ń mọ èrò ọkàn. Olúwa fún ara ẹ̀ ló máa ń díwọ̀n ọkàn. Because ó sọ fún wa ní Proverbs 3 from verse 10 to the end. Then Proverbs 1, then Ecclesiastes 3, then Ecclesiastes 5. Then ó dẹ̀ tó wá sọ fún wa ní Ecclesiastes 8 and 9. Ó sọ pé ó ní ṣọ́ra fún obìnrin. Then mo róhun tó korò ju ikú lọ lábẹ́ ọ̀run olóbìnrin kóun náà sá fóbìnrin o. Bóyá ilé ẹ̀ ló lóun fẹ́ kó jọ o tí wọ́n ò gbọ́. Àwùjọ ni àwọn ọba tó ń bára wọn jà ọ́. Kò sọ́ba tó bá kò sí nǹkan tó fẹ́ sọ. Ẹni tẹ́bi ń pa láti jẹta ò lè ká hallelujah méje. Nǹkan tó ń bára wọn jà fún ni mọ́tò tó ń fi tara wọn lọ́rẹ̀ wọ̀nyẹn ló ń dùn wọ́n. Ẹ wo àwọn mọ́tò tó wà ní Olúwo. Then ọ̀nì kẹ̀dẹ́ gbogbo àwọn èèyàn tó bá wà ní politics wọn ti jọ meet lókè lọ́hùn rí àwọn ló ń ju káà fún wọn a máa pariwo káàkiri ìlú àwọn.
It's just very simple. I want to tell you, God is the author of good and bad. Don't be too rushed. When you look at Isaiah 45, verse 7, then Jeremiah 18, verse 11, 1 John 1, verse 5, Revelation 20, verse 11 to 15, Amos 3, verse 6. Then when you look at James 1, 13, Lamentation 3, 38, Matthew 5, 48, Deuteronomy 32, verse 4, then Hebrews 6, verse 18. God is the author of good and bad.